Orúkọ tèmi ni Afọlabi tí àwọn èèyàn mọ̀ sí Dr. Adun Dadu Junior ti àwọn aládùúdé ìṣeré orí ìtàgé ni mí. Ẹ ṣé gan ṣe rí ó ṣe ní láàánú pé ibi tí èèyàn ti fẹ́ bá ọ̀rọ̀ tó ń ṣe ọ̀rọ̀ kọ́lẹ̀ èèyàn ti máa ń bá ọ̀rọ̀ tó ṣe ọ̀rọ̀ ńgbà mí ṣùgbọ́n wọ́n ní tó bá dé a máa gbà bó ṣe dé náà ni. Olóògbé Murphy jẹ́ ẹnìkan tó jẹ́ pé èmi bẹ́ẹ̀ ṣe ń wò mí mo bẹ́ẹ̀ lè sọ pé gbà àkọ́kọ́ ni tí màá jáde wá fún artist night colleague wa kankan tó ṣaláìsí ó lè jẹ́ nítorí ìdíwọ́ kan àbí kejì ló jẹ́ kí n ráyè lọ bọ́sẹ̀ ní ti Murphy títí pé bẹ́ẹ̀ mi àti Murphy as colleagues pé a súnmọ́ra pẹ́kípẹ́kí kọ́ bọ́sẹ̀ rí as colleagues èmi respect Murphy nítorí pé ó jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó mọ nǹkan tó yọ̀ láàyò ń ṣe ó dẹ̀ gbé orúkọ ẹgbẹ́ wa lárugẹ anybody tó bá jẹ́ òṣèré tẹ́lá tó jẹ́ pé ó mọ nǹkan tó ń ṣe ó máa ń wo Murphy lọ́kàn báyìí ni pé mo fẹ́ dàbí ẹni tí wọ́n lóyìnbó ń pè ní role model. Murphy ní àwọn ọmọ tó ti tọ́ tí ń ṣe ọmọ bíbí inú ẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ wà pé lẹ́ni wọ́n ti di celebrity wọ́n ti di star tó gbà tó Murphy ni wọ́n ti jáde ara nǹkan tèmi wò nìyẹn pé tí n bá tiẹ̀ ṣe anything ó yẹ kí n wà ń bí lẹ́ni kí n pay last respect mi fún Murphy. téèyàn bá ń ro nǹkan sí ìyàn pé èèyàn tẹ̀fẹ́ nínú ibi inú ìkà tó ń ro nǹkan sí ìyàn irú Murphy kọ́ lẹ́yìn máa ro nǹkan sí ní time tí ó ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú lẹ́ẹ̀kan tí nǹkan bá ti dé báyàn ó ti dé báyàn nìyẹn àwọn olóyìnbó máa ń sọ pé there is nothing new under the sun èèyàn ń kú èèyàn ń kú èèyàn ń kú náà ni ṣùgbọ́n ní àárín wa ó ṣe ní láàánú pé a pàdánù ògbóǹtarìgì òṣèré tí wọ́n ń pè ní Murphy Afọlabi tó bá ní ká máa sọ bí Murphy ṣe jẹ́ kí n ṣe nǹkan tí a lè sọ tán lórí interview báyìí ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ẹ jẹ́ ká máa ṣe dáadáa. ẹ ṣe rí bọ́lọ̀ ṣe dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ́lọ̀ ṣe dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ipò tí Murphy filẹ̀ kò sẹ́ni tó lè dipò yẹn mú bẹ́ẹ̀ mi ṣe wà yìí ẹ̀yìn ẹlẹ́ran ara ni mí tí èmi bá jẹ́ lọ́ọ́ ń pèlè nì ipò tí mo filẹ̀ kò sẹ́ni tó máa lè di ipò yẹn mú nítorí náà àwọn èèyàn kọ́ lè tiraka kó sọ pé Murphy ti lọ a máa ṣeré wa lọ náà ni a máa dá àwọn èèyàn lára yá lọ náà ni a máa ṣe eré tó máa kọ́ àwọn èèyàn lọ́gbọ́n lọ náà ni ṣùgbọ́n tó bá ní pé ààyè tí Murphy sílẹ̀ tó filẹ̀ má jẹ́ parọ́ fún yín èmi ò rí anybody tó lè kí ẹsẹ̀ bọ bàtà tó filẹ̀ yẹn o nítorí náà a pàdánù èèyàn ńlá ìmọ̀ràn tèmi lè gbà wọ́n lọ́wọ́ yìí ni pé ṣẹ̀rí wọn ní ó wu ní ká jẹun pẹ́ lẹ́nu àwọn àgbà ló sọ bẹ́ẹ̀ ó ti dé bá wọn náà nìyẹn bọ̀ èmi fẹ́ kí wọ́n fi ṣe ìtẹ̀lẹ̀kùn kí wọ́n máa dunnú lénìí kó máa yayọ̀ pé bàbá wọn ló ṣiṣẹ́ lẹ̀ tí wọ́n yàn péjọ báyìí kó máa yayọ̀ pé ẹlòmíín wà jẹ́ pé bàbá kú àdèmọ̀gbà tí bàbá kú àmọ̀gbà tí wọ́n sin bàbá àmọ̀ kankan nípa ẹ̀ ṣùgbọ́n bàbá tí ló pẹ̀sẹ̀ dà tí gbogbo wa rẹ̀ péjọ báyìí tàbí ń sọ̀rọ̀ ẹ̀ báyìí so èmi bílí gbogbo nǹkan tó wá wù kó máa dùn wọ́n lọ́kàn pé wọ́n lose dáàdì wọn kán tún máa fi ayọ̀ pé bàbá wọn ṣe nǹkan lẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú lẹ́ẹ̀kan yẹn nǹkan tó bàbá wọn ṣe lẹ̀ ààrẹ níbọ̀dì tó lè rọ́pò ẹ̀ oníkàlùkù sí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni so èmi mo fẹ́ gbà wọ́n nímọ̀ràn pé ìwọ̀nba náà ni pé kí wọ́n sunkún yẹn mọ̀ gbọ́ èyí tó kù kó máa fi ṣe dùnnú pé bàbá wọn ṣe nǹkan ribiribi lẹ̀ pé bàbá wọn lè ṣe nǹkan tó jẹ́ pé wọ́n ń sọ̀rọ̀ bàbá wọn ní dídá báyìí tọ́wọ́n èèyàn péjọ báyìí tọ́wọ́n èèyàn sunkún báyìí pé èèyàn ló fayé lẹ̀ báyìí èmi fi pé ìyẹn lásán ó tó láti máa gbé wọn rìn pé iṣẹ́ tí bàbá wa ṣe ó ṣe dáadáa.